Ọlọ́run bàrẹ̀ ìlú Ọ̀yàn níbi tí a wà níbí ọdún Egúngún bàbá wa Òkìkí Ọ̀yàn bàbá aláṣọ àlà eléyìí tí orúkọ eégún wọn ti ń jẹ́ Awodepo. Tẹ́ bá wo igi osè eléyìí tí ẹ̀ ń wò lókè yìí ẹ rí i pé Ifá ò ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. Ó ní bílù bá tú egúngún aṣá, bílù bá tú egúngún aṣá, bílù bá tú egúngún aṣá, òrìṣà àgbọ̀n jẹ́wéjẹ́wé lọ sóde ọ̀run, òrìṣà àgbọ̀n jẹ́wéjẹ́wé lọ sóde ọ̀run, òrìṣà àgbọ̀n jẹ́wéjẹ́wé lọ sóde ọ̀run. Òsè nìkan ní máa ń ṣẹ́kù láàrin ìlú, òsè nìkan ní máa ń ṣẹ́kù láàrin ìlú, òsè nìkan ní máa ń ṣẹ́kù láàrin ìlú. Ǹjẹ́ bó bá rí bẹ́ẹ̀, gbogbo ojú tí ń wò wá nílé tí ń gbọ́ wa, gbogbo apáta láàrẹ̀yìn ọ̀tá wa, Ejógbè wá gbére kúrò lára wa. Ẹ wo ṣèyí, ẹ rí i pé kì í ṣe bóyá tàbí ṣùgbọ́n ó ti lé ní 100 ọdún dáadáa. Ohun tó mú òṣè ìlú Ọ̀yàn tó fi tó báyìí, k'Olódùmarè kó wà pẹ̀lú wa. Bákan náà là ń fi àkókò yìí kí kábíyèsí ọlọ́yàn ti ìlú Ọ̀yàn, Adékẹyè Oyèdáre. Àwọn ni kábíyèsí ti ìlú Ọ̀yàn, kí ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́, kárí bàbá náà pẹ́, torí pé kì í ṣe gbogbo ọba ló ṣe é tọrọ, gbogbo ọba kọ́ la lè fi yangàn, kì í ṣe gbogbo ọba òun ní sì mójútó àṣà àti ìṣẹ̀ṣe ti alálẹ̀. Ṣùgbọ́n nínú ọba tó ṣe é fi yangàn tó jẹ́ ojúlówó ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ìyẹn náà ni bàbá wa Adékẹyè Oyèdáre ọlọ́yàn tìlú Ọ̀yàn. Ifá fìdí gbogbo kọ́ máa wá Ifá ní sèkèsèkè làárò fọ́ lọ́sìn lọ́ra làárè kúrú bákàrà dédé bá bọ́nú epo Òkìkí ajé. Ifá ìwà lẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ kóra wá, àdúrà yín yóò gbà, ọkàn yín ó balẹ̀. Ibi gíga là máa ń bá ọjọ́ o, ibi gíga là máa ń bá oṣù, ibi gíga là ń bá kéékèèté, ibi gíga là máa bá yín, ẹ̀ ní dèrò ẹ̀yìn. Wọ́n bàbá wọ̀ ní orílẹ̀ àkọ́kọ́ kí. Kára olè la máa ń ṣe fọ́kùnrin ogun bàbá pẹ́ẹ́pẹ́ ìpàdé àgbàlagbà. Tá a bá ti wo ìlú tí ọba aládé wà, kábíyèsí là ń ṣe fún ọba aládé. Gbogbo ìwọ pé ìwọ̀n kó gbà fún ṣẹ̀ṣẹ̀ pé ìyá. Tó o pé ìṣẹ̀ṣẹ̀ là gbà lóòótọ́ ẹ dákun ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá wa Aláyélúwà àti ìlú Ọ̀yọ́. Kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí. Olóko sí àkókò látara bẹ́ẹ̀ tí bàbá wa kí gbogbo àwọn ṣẹ̀ṣe tá a wà ní ìkàlẹ̀ wípé àpò ọdún lónìí ẹni wa ló ṣe ọ̀pọ̀ ọdún olóko sí àkókò àṣẹ. Èmi tí mo ń sọ̀rọ̀ wọ́n ló tẹ̀lé lórúkọ ní Aláàfin àṣà ètí òkè méjì jáde jáde òkú wa àwọn ayé ẹ̀ka fún ìgbàlódé owó ìjọba 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 ẹ̀jọ̀ ọkùnrin ọlọ́run. Kí ni tó gbé wa lójú lónìí? Ìṣẹ̀ṣe ọ̀rọ̀ tó tóbi ni tó jẹ́ wípé tí èèyàn bá kọ́kọ́ gbọ́ tó dúró létí èèyàn pé ìṣẹ̀ṣe kí tí a ń pè ní ìṣẹ̀ṣe ìtí ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ọ̀nà kankan wá kò ní bàbá wa kò yí àwọn bàbá ńlá wa adéle ayé máa ní. Ẹ rí i pé ìtàn náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe lágbára dé. Ó ní ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ní, bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ní, ìkí ẹni ìṣẹ̀ṣe ẹni ní, ẹbí ilé ẹni ìṣẹ̀ṣe ẹni ní. Eléyìí ló fi yẹ ká mọ̀ wípé bí tí wọ́n pè ní ìṣẹ̀ṣe kò sí nǹkan tó tó nínú ayé. A sọ ọ̀rọ̀ ẹ̀sìn. Mo fẹ́ ká gbọ́ra wáyé. A sọ pé bóyá kò sí ẹ̀sìn. Àmọ́ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe òní ti wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Òbá àgbà Mùsùlùmí, òbá àgbà Kìrìsìtẹ́nì, ìṣẹ̀ṣe yìí ló gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ aṣọ tó wúwo jù nínú aṣọ tó ní. Ó dàbí kéèyàn ní àǹkárá kó ní léèsì kó tún ní aṣọ tó tún pọ̀ wọlé, a mọ̀ pé léèsì ló tóbi jù. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ṣe rí. Tí ń jẹ́ ìṣẹ̀ṣe àwọn tá a jókòó yìí kò sí wa. Ìṣẹ̀ṣe ló jẹ́ ká mọ̀ pé èèyàn ní wá.
ìṣẹ̀ṣe ló jẹ́ ká dá ọkùnrin mọ̀, ìṣẹ̀ṣe ló jẹ́ ká mọ obìnrin, ìṣẹ̀ṣe ló jẹ́ ká mọ̀ pé èèyàn tó ń jẹ́ ọba èrò tí ò bá ń ṣe ti ìṣẹ̀ṣe ẹnìkan kò ní mọ ọba bẹ́ẹ̀ ni kò ní mọ ìjòyè. ọlọ́run lónìí àìmọye ẹlòmíì nínú wa ń bí ìtí àpè ní ìṣẹ̀ṣe yìí nígbàmú ayé rẹ̀ tó fi ń sá àwọn eré tí rẹ̀ kó sá fún àpẹẹrẹ ẹjọ́ ìrìnà ìwọ tí wọ́n bí nídìí ológun tó jẹ́ wípé ẹjọ́ eégún yìí òun ni àwọn tó bímọ òun ni wọ́n ń ṣe nígbà tí àwọn ń ṣe tó òṣàfẹ́ òṣà wá ṣe ìwọ fún wọn ìwọ tí òṣà wá ṣe fún wọn lónìí ìwọ bá bọ́ ta oní ìtí àwọn bàbá yìí ṣe ìtí ò dáa mọ́ ni nígbà tí òṣà wá ṣe fún wọn náà ó bẹ̀rẹ̀ sí fara hàn ẹ́ ó wá ní débì kan wọ́n wá sọ pé ẹ̀mí èṣù ni ẹgbọ́ ẹni tí òṣà lé wọn tẹ́gùn lé wọn ń dà láàmú kò bá àgbà àwẹ̀ fún ogún ọdún àbọ̀gbọ̀n oṣù bàbá gbogbo ẹni mo fi sọ kò lè rí ìwòsàn kò lè rí ìgbàlà nítorí ó ti fi tó yẹ kó ṣe é lẹ̀ kò ṣe é. fún àpẹẹrẹ a rí àwọn ìdílé lónìí tí wọ́n ń fi àwọn nǹkan yìí pamọ́ fún àwọn ọmọ wọn bí mo ṣe ń bọ̀ bí lónìí ọmọ kan pè mí kí n bẹ́ẹ̀ dáfá nígbà tí wọ́n da ifá tí wọ́n kì í fá fún kò kúkú bá mi sọ̀rọ̀ ara rẹ̀ rí kò sọ̀rọ̀ ara rẹ̀ fún mi rí èmi kàn gbogbo òyẹ̀kọ̀ ìdáfá nígbà tí wọ́n wá kí ifá yìí fún wọn bá ní pé òòṣà kan ń bẹ nínú ìdílé wọn àfi kó lọ mọ òòṣà yìí tí ò bá ti mọ òòṣà yìí kò sí nǹkan kan tó fẹ́ ṣe ní ọwọ́ tí ó yọrí sí i. èpè kan o wọ́n bá sọ fún mi pé ọmọ bá ń sọ yìí bó ṣe rẹwà tó bó ṣe dáa tó ó ń ti ilé ọkùnrin kan bọ́ sí ọkùnrin kan ni tọkùnrin kan bá gbé lónìí wọ́n gbòòtú lẹ́nu ọ̀la ó wá ní ṣe débi wípé ó lọ. ìkan náà wá ní o. ó wá ní ṣe débi pé ó ti lọ ṣọ́ọ̀ṣì láìpẹ́ ìgbà ó ti lọ ṣe oríṣiríṣi nǹkan àwọn ẹlẹ́rìn tí wọ́n ti ṣe fún ìsín ọ̀rọ̀ rẹ̀ kúrò ó ṣe wà nítorí pé àwọn ìjọba wà tí ò jọra wọn ayé ògùn ó wà lọ́tọ̀ ayé tí a fi pín ní ìṣẹ̀ṣe oúnjẹ ní àjẹbí wa ìwọ tí wọ́n bí tí wọ́n pé Ọ̀ṣun ló bá wá sáyé táwọn ní kò fi Ọ̀ṣun lẹ̀ kó o má ṣe mọ́ ẹni yẹn ó gba ayé rẹ̀ láàmú lónìí. òun ni mo sọ pé ìṣẹ̀ṣe kì í ṣe tó yẹ ká fi ṣeré gbogbo wa ló jẹ lógún ẹ wo àwọn tí kì í ṣe elédè wa tó wà lórílẹ̀-èdè wa bí àwọn ọmọ Ìgbò bí àwọn ọmọ Haúsá kò sí ẹ̀sìn tí wọ́n lè gbà láyé wọn kì í fi ìṣẹ̀ṣe wọn ṣeré. torí ẹ̀ nínú ìlú ṣe gbìn pẹ̀lú ìgbà tí wọ́n ń sọ lónìí fún àpẹẹrẹ ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri ayé lónìí ẹ̀rọ ibi tí àwọn ọba wa nílẹ̀ Yorùbá bí o fẹ́ gbogbo wọn ẹ̀rọ ibi tí wọ́n ń fojú ọlá gbọmọ̀ dé ẹ wá wò ó gbogbo ọba wa ń bí ọba mélòó ló ní ilẹ̀ Yorùbá wọn lónìí kí ló fà á nítorí pé wọ́n fọwọ́rọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn ni. fún mi èyí ìwọ ọmọ tó wà ń bí èmi ò sọ pé ẹ̀sìn tẹ́ ń ṣe ìdá o àmọ́ wọn tó bá lógún lé yín lọ bó gún lé yín o tí pásítọ̀ àbẹ́nìkan bá sọ fún ẹ pé o má lọ wọn ò tún gbèsè ayé ẹ̀ ṣe o gbogbo ìwọ́n tó lọ́mọ Ọlọ́sùn ń bí àbúrò tó wọ́n tí wọ́n ń ṣe níbi ilé yìí kò sí ìdílé kan tó wà láyé tí ò ní nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ìlú kọ̀ọ̀kan lónìí tí wọ́n fi tẹ Ifá ló tẹ gbogbo rẹ̀ lágbàáyé ìṣẹ̀ṣe sì ní àkọ́kọ́ òun náà ni ó wà láàárín ìṣẹ̀ṣe náà ni ó parí ayé ṣùgbọ́n láti má gbà wá lákòókò púpọ̀ mo rẹ̀ wá mo bẹ̀ wá ogun tí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àìkíyèsára nípasẹ̀ kí ni tó jẹ́ nǹkan ilé wa nǹkan ìdílé wa lóríṣiríṣi nínú àgbá ńlá ayé lónìí ẹgbẹ́ ní àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ìgbó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n Ifá ti sọ fún wa nínú odù mímọ́ rẹ̀ wípé tó bá yá òun ń bọ̀ wá gba ilé ayé sórí bí àbúrò yìí bẹ́ẹ̀ lónìí sórí bí àbúrò yìí bẹ́ẹ̀ torí pé Ifá ti gbé gbogbo àwọn irúmọlẹ̀ yẹn ti rọ̀ padà dé ẹ má jẹ́ àtàrà wa jẹ́ ló ìwọ tó ń bímọ tí ọkọ̀ ìdíje bá ti rí ó máa rí àpẹẹrẹ lára rẹ̀ gbólógún ní ìrò má da ìgbésí ayé rẹ̀ láàmú ọ̀pọ̀lọpọ̀ wa àìgbó ti ìṣẹ̀ṣe ìdílé wa òun la fi ogún já ara wa làwa ń gbà rẹ̀ bí fẹ́ kú
là ń gbàdúrà bí fẹ́ kú. Ṣé àdúrà tá à ń gbà yìí ìjọ òun ní í ṣe atọ́nà wa àbí òun ní jẹ́ ká rí ire nínú ayé? Ọ̀pọ̀lọpọ̀ ayé ń gbàdúrà àdúrà ògbà, báwo ló ṣe fẹ́ gbà nígbà tó ọjọ́ ọmọ ẹlẹ́gún tó ṣojú ilé yín, tó ọjọ́ ọmọ ọlọ́sùn tó ṣọ̀ tó ọgbà Ọ̀ṣun. Omi tó yẹ kó omi tì, ó dúró fún mi yìí, wọ́n wá rọ nìkan sínú ìgò, wọ́n wá ní kó wọ́n gbé omi yẹn síbi kan fúnjọ́ méje pé kó máa mú ọ̀kan mímu lásán ni, lọ síbi omi tí ó ṣèwòsàn fún ẹ, ìní ìwọ tó ọjọ́ ọmọ ọlọ́sùn àti ìwọ tó ọjọ́ ọmọ ẹlẹ́gún tó ìbá da ẹ̀kú borí èrè tí ìwọ náà lọ. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti yé, àmọ́ nítorí wípé àwọn tí ò tí ì yé wọ́n ń fi ẹ̀sìn wọ́n fi ń fún wa ní ìṣòro, ìṣẹ̀ṣẹ̀ sì yàtọ̀, kò sí ọgbọ́n tí a fẹ́ dá sí, a lè rí mú kúrò lára. Kò sọ́gbọ́n bí ẹbí ṣe wà yìí gbẹ́gbẹ́ díẹ̀ díẹ̀ ìrìn wà mẹ́, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ṣe rí, mo fi yé irin orí wa yìí kò lè kúrò mẹ́ láyé. Fún èyí mo rọ gbogbo pátá ẹ jẹ́ kí a lọ dúró ti ìṣẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ti ilé wa, ìwọ́n tó mọ́ àwọn àgbàlagbà tó mọ̀ lọ kí wọ́n tọ́ ọ sọ́nà. Ìṣẹ̀ṣẹ̀ ò ní bàjẹ́ àtù àgbà fún gbogbo wa. Lálẹ́gbẹ̀rẹ̀ lórúkọ mi náà ti sin aláàfin àṣà. Ìmọ̀ àti sọ̀rọ̀ mi lẹ́nu ni àwa tí a rò wípé bí a ṣe ń ṣe Eégún yìí tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì láti fi kún Eégún yìí, nítorí tí ẹ ti rò wípé ọjọ́ alẹ́ ń bọ̀, nígbà tí ọjọ́ alẹ́ bá dé kí ẹ lè rọrùn wọ̀, tàbí àwọn tí a ti ẹ̀rọ wípé wọ́n ń ṣe àwẹ̀ mùsùlùmí lọ́wọ́. Ó bọ́ sí ọdún Eégún ọ̀rẹ́ mi ò lè lọ. Mo fẹ́ jẹ́ kí a mọ̀ lẹ́yìn wípé ẹ̀sìn mùsùlùmí kì í ṣe ti ilẹ̀ wa níbí, ẹ̀sìn yìí fún wọn ní ilẹ̀ Sáúdí, ẹ̀sìn yìí kò dẹ̀rìn kọjá Sáúdí, kò rìn kọjá ibi tí wọ́n ti gbà á, kò rìn dé gbogbo continent. Mo fẹ́ kí a mọ̀ wípé bí a bá wò wípé wákàtí 5 òun ló máa gbé wa dé ní àlùjọ náà tí wọ́n sọ. Àwọn kan wà tó wà ní Antarctica tó jẹ́ wípé nínú oṣù 6 nínú òru dúdú lọ́wà. Àwọn kan wà tó jẹ́ pé nínú oṣù 6 òwúrọ̀ náà sí lọ́wà. Tó bá jẹ́ ẹ̀sìn mùsùlùmí wọ́n máa gbé wọn rí àlùjọ náà wọn. Báwo ló ṣe fẹ́ jẹ́ fún àwa tí a wà níbí? Àwa tí a ní ìgbà òwúrọ̀ ní odidi ọjọ́, tí a ní ìgbà ọ̀sán, tí a ní ìgbà alẹ́ ní 24 hours. Yàtọ̀ sí àwọn tí wọ́n ní fún oṣù 6 tó jẹ́ òru dúdú lọ́mọ fi wà, àti àwọn tó jẹ́ wípé àárọ̀ mọ́sàn-án ni wọ́n máa fi wà fún oṣù 6. Ayé ti ń jára, ẹ jẹ́ ká lọ lo fóònù wa ká bẹ̀rẹ̀ sí ní máa Google ẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n máa gbé ọ̀rọ̀ sí orí fún wa kí a bá máa wò wípé ẹ̀sìn àbáláyé wa wípé ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ni. Ẹ má jẹ́ ká máa wò wípé ẹ̀sìn àbáláyé wa ó lè kù sí nìkan fún wa láti lè fi képe Olódùmarè. Ẹ jẹ́ kí a rántí wípé ní ìgbà tí eré ọba bá dé, tí wọ́n bá ní pé kí a mú ọmọbìnrin wá, àwa rántí ìdílé tí ó ṣẹ̀ wá, àwọn tí ìtàn ilẹ̀ wa, àwọn tí Eégún gbà mí mi, àwọn tí Eégún sọ mí, àwọn tí wípé Eégún fọ̀tẹ̀ ṣe kinní kan, òun ni àwọn baba ńlá wa, òun ni wọ́n bá dé ilẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ kí a máa rántí wípé ẹni tí ó bá ti sọ èyí nù, tó sọ àwọn tó ṣẹ̀, tí ó fi rí orí ọ̀fẹ́ oyè kan tàbí ìkejì gbà nínú ìṣẹ̀ṣe yìí, ó jẹ́ ọ̀tá àwọn baba ńlá ẹ̀yìn, nítorí ó ṣe ìlòdì sí àwọn tí ó ṣẹ̀yìn. Nítorí náà ẹ má jẹ́ ká máa rí wípé bí a bá ń ṣe ọdún Eégún a tún gbọ́dọ̀ mú ẹ̀sìn mọ́, nítorí àṣà wa ni, ọrọ̀ ilé wa ni, ṣùgbọ́n a sì ní ẹ̀sìn kan tí yóò gbà wá là. Ẹ̀sìn yóò lè gbà ẹ́ là o.
nítorí tó bá di ọjọ́ yẹn wọ́n sọ arábìkì sí ọ̀rọ̀ ìgbà arábìkì. Èdè yẹn òun ni wọ́n máa sọ sí ẹ tó bá tẹ̀ jẹ́ pé yẹn wà ní. Ṣùgbọ́n nítorí pé yẹn ò sí reincarnation ló wà àbúmọ nígbà tí àwọn baba ńlá wa tí wọ́n lọ àti ìbí ọmọ tó ń jọ bàbá wa nǹkan tó wà nínú ìṣẹ̀ṣe nìyẹn. Gbogbo iná ní ọjọ́ àjíǹde gbogbo iná irọ́ ni. Ẹ jẹ́ ká lọ kàwé. Èmi tí mo dúró síwájú yìí BSc holder ni mí, mo kàwé. Ẹ jẹ́ ká lọ kàwé ká mú fóònù wa ká máa fi máa gbóògùn ẹ̀. Gbogbo àwa olóyè inú ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká fi ọmọ wa sílé Ifá. Ẹ jẹ́ kó kófá kí wọ́n lè ní ìmọ̀ nípa ẹ̀sìn wa yìí. Nítorí nínú ilé Ifá òun ni ọmọ wa ti kọ́ bí Olódùmarè ṣe dá ayé, bó ṣe dá ọ̀run àti gbogbo àwọn irúnmọlẹ̀. Ìyẹn ni ọmọ máa fi mọ̀ wípé ẹ̀sìn yìí òun lẹ̀sìn tí ó lè jẹ́ kí òun rí ojú rere lọ́dọ̀ Olódùmarè. Nítorí nínú ìṣẹ̀ṣe kò sí ohun kankan tí Olódùmarè fún ara rẹ̀ dá, kò sí ohun tó fún ara rẹ̀ dá. Ó dá ayé àti ọ̀run nípasẹ̀ àwọn irúnmọlẹ̀ ni. Èyí tí ó ń ṣiṣẹ́ fún afẹ́fẹ́, èyí tí ń ṣiṣẹ́ nínú omi, èyí tí ń ṣiṣẹ́ fún iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wọ́n ní nǹkan tí ó kù fún wa tí a fẹ́ rí tí a rò wípé a ò sí ní ojú náà. Ẹ jẹ́ kí a mọ̀ lẹ́yìn wípé gbogbo àwọn tí à ń ṣe ọkọ̀ ẹ̀ ń ṣe ọkọ̀ lọ síbí lọ sọ́hùn ẹ sì ń lọ sàlátì ẹ sì ń lọ pàápàá jùlọ orúkọ wa ẹ jẹ́ ká lọ yí padà. Gbogbo àwa tí a gbé oyè ìṣẹ̀ṣe dání tí à ń jẹ́ Múkáílà tí à ń jẹ́ Sọ̀fíyá tí à ń jẹ́ kínní ìgbà tí wọ́n bá máa pín ẹ̀tọ́ fún oníṣẹ̀ṣe wọn ò ní pín fún oníṣẹ̀ṣe wọ́n wá lọ pín fún àwọn Múkáílà. Tí wọ́n bá ń ka oyè oníṣẹ̀ṣe tó wà ní Nàìjíríà ó ti lọ kó bá ìṣẹ̀ṣe nítorí òun jẹ orí ọ̀fẹ́ oyè ìṣẹ̀ṣe ṣùgbọ́n Mùsùlùmí ló ń jẹ́ Kàbírà ló ń jẹ́. Wọ́n wá lọ pín ẹ̀tọ́ tó tọ́ fún oníṣẹ̀ṣe wọ́n lọ pín fún àwọn Mùsùlùmí. Ǹjẹ́ o ṣe ohun tí ó dá fún àwọn alálẹ̀ bí? Nígbà tó bá ṣe bẹ́ẹ̀ o ò ṣe ohun tó dá fún àwọn alálẹ̀. Ìwọ náà pẹ̀lú ẹni tí ń ba ilẹ̀ yìí jẹ́. Ẹ jẹ́ ká tún ilẹ̀ yìí ṣe kí a rántí ibi tí a ti ń bọ̀, kí a rántí àwọn baba ńlá wa láti tún ilẹ̀ wọn ṣe tí wọ́n bá fún gbogbo wa. Nítorí nǹkan tó bí ìyá yìí náà ní ìsìn olóyè. Tó jẹ́ bí Ọlọ́run ilé Eégún lè ṣe tó jẹ́ bí Ọlọ́run. Ilé Eégún lè ṣe tó jẹ́ bí Ọlọ́run. Ilé Eégún lè ṣe tó jẹ́ bí Ọlọ́run. Adáṣọ fẹ́ẹ́gún ó fi tiẹ̀ borí. Adáṣọ borí gbàgbọ́ ó fi ṣe wàásù. Adáṣọ borí màlẹ́ ó fi ṣe nàìjíríà. Ilé Eégún lè ṣe tó jẹ́ bí Ọlọ́run. Ìgbàgbọ́ pẹ̀lú ìwé àmọ́dé kù. Ìmọ̀lẹ́ pẹ̀lú wálé ìwé àmọ́dé wù. Ọba títí ayé àìmọ́tẹ̀kọ́. Kábíyèsí Olódùmarè. Adúpẹ́ lọ́wọ́ ipa ńlọrọ̀ ìdìbòtì. Adúpẹ́ lọ́wọ́ ipa ńlọrọ̀ ìdìbòtì. Adúpẹ́ lọ́wọ́ àwọn Olódùmarè tó kó kìlé ayé lọ́wọ́. Ọpẹ́ fún Olódùmarè. Àwa dúpẹ́ lọ́wọ́ bàbá tó Olódùmarè jẹ́ kí wọ́n jẹ́ onísábàbí ọjọ́ òní. Bàbá wa ọlọ́dún eégún. Ọdún eégún ni wọ́n ń ṣe. Bàbá wa Awodepo. Ibi tí a fi kí wọn ni pé bí ọba sí tí ó fi owó ìgbà òye èèyàn. Bí ọba sí tàbàtà obìnrin ní sàn. Bí ọba sí tí wọlé wọ̀dí àlè òfojú kọba.
bàbá tí wọ́n ń sọdún tí wọ́n ní káwá kì í ṣèmi nìkan ni wọ́n pè àpèrà wa ni wọ́n ké sí ọ̀gá àbújá àbá aláàfin àṣà ìyá wa ajíhìnrere wọ́n ké sí ta lọ́lọ́run àwa ní kó wò ó kó àwọn èèyàn kan lẹ́yìn wọ́n ti lọ rí ibi kan mú ètò ni wọ́n wà. ìyá wa tó dúró láti kó inú ẹ̀ fi wá káfí wá bá bàbá wa tó sọ ní káfí wá pẹ̀lú wọn. àwọn la kí nítorí pé bí wọ́n bá sọ pé ewúrẹ́ làwọn pa ní àgbò làwọn pa ní ẹran yòówù táwọn bá pa bá a bá jẹun bá a bá ṣe irú èyí oníkàlùkù ọgbàlẹ̀ ẹ̀ lọ. ṣùgbọ́n àti ẹgbẹ́ nífẹ̀ẹ́ àwọn tí ń gbìyànjú nítorí pé gbogbo tí ń jẹ́ nìyẹn láyé ìlàjọ onígbàgbé ẹ̀dá a ní láti náà fi ìrìnàjò ká máa fi ṣèrántí ara wa. èyí táwọn bàbá tí ń bẹ nílẹ̀ tẹ́ ti sọ àtàwọn ìyá tẹ́ ti sọ kò sí ọ̀rọ̀ tó tó kankan tá a lè sọ lẹ́yìn bàbá tí ń bẹ nílẹ̀ tẹ́ ti gbẹ́rí. kò sí ọ̀rọ̀ tó tó tí a fẹ́ sọ lẹ́yìn tí ẹgbẹ́ ìyá wa tẹ́ ń bẹ nílẹ̀ tẹ́ ti gbẹ́rí. ṣùgbọ́n mo ṣe ìrántí ara wa ní ọ̀rọ̀ náà ni mo kí bàbá mi Awodepo mo ṣe bí ń gbàgbé ọkọ wọn ní ìsìngbàgbé torí pé lọ́jọ́ tí mo gbórúkọ wọn mo wá bèrè pé kí ló ń bí Awodepo ni torí pé tí ó mọ̀ ń bí Awodepo a jẹ́ pé ọgbọ́dọ̀ mi ìtumọ̀ kan ni wọ́n wá lórúkọ eégún àwọn ni mo wá ń sọ pé bàbá sì mo ń gbà tí mo máa ń gbúròó yìí tẹ́lẹ̀ aláàjì rẹ jẹ́ ìwé ní níjọ́ nu ọmọ ẹsẹsẹ lèyìn lè padà sí tí wọ́n sọ pé lágbájá ti padà ayé ó ti tó padà sójú ọ̀nà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbọ́ pé ti bọ̀mí ìlọ́wọ́ ní lágbájá òkú nà ní ń tọ̀ kò sí bàtà lè dúró lọ́nà etí lọ́run àfi bẹ́ẹ̀ ni wọ́n bá dúgbà kígbà lókù torí pé ọmọ ọlọ́mọ bàbá ilé bàbá ò lè gbé ọmọ ọlọ́mọ. ẹ̀yin bàbá wa tí ẹ jókòó mo kí irúnmọlẹ̀ lára gbogbo yín bàbá mi Araba Òòṣà mo kí kò ní bàjẹ́ bàbá mi ewé ń jẹ́ mo kí kò ní bàjẹ́ o bàbá ọba nífẹ̀ mo kí kò ní bàjẹ́ mo kí bàbá mi ẹgbẹ́ o òmìnir dẹ́fẹ̀ ní ewu ẹni kò ní fẹ́ gbàgbẹ́. mo wá kí bàbá wa alágbàá torí pé àwọn ni wọ́n jẹ́ atọ́kùn lórí tí ń gbọ́ bí ogún bá ń ṣe lónìí. ọ̀rọ̀ ní kàǹkà kéèyàn mú alágbàá kálọ̀ rẹ̀ fi kówó. wọ́n bẹ̀ yín ẹ̀mí bẹ̀rẹ̀ tí ò sí níbẹ̀ mọ́. ìrìn àjò kan múnú mi dùn nígbà tí mo débí. ẹ̀yin bàbá lẹ jókòó yìí. ìlú Ọ̀yàn eléyìí tá a wá nígbà tá a dé bí fúnra rẹ̀ ní ìlú Ọ̀yàn wọn ní Ifá lọ́sọ pé ìlú Ọ̀yàn torí pé ìlú Ọ̀yàn ń bẹ nínú Ifá wí Ifá sọ wọn gbọ́dọ̀ bìrẹ̀ lẹ́rẹ̀ pé kí ni ìtumọ̀ Ọ̀yàn ó wá jẹ́ pé ọmọ tó ń gbọ́ Ọ̀yàn ó wọ́n lè sọ fún wọn yìí bàbá ẹ̀ lẹ́yìn ọ̀bá sì mọ̀ tí mo ti ń yẹ Ọ̀yàn ajẹ́pọ̀kù bí ẹ̀ka àtẹ̀lé ẹni bẹ́ẹ̀ kí ìmọ̀tẹ́lé bàbá rẹ̀ nínú kí ni ń jẹ́ Ọ̀yàn àbí ó kọjá ni. látara bẹ́ẹ̀ lọ́wọ́ kí bàbá wa lọ́yẹ̀ tì í Ọ̀yàn bàbá wa kábíyèsí ọba Adékẹyè akí bàbá kì í ṣe gbogbo ọba ló fẹ́ tọrọ èmi àmì ìṣọ́ o ẹni tó bá bú ọba ní abúlé ìjọ bàbá wa sọ ni pé ewu ẹni bẹ́ẹ̀ lè mú lárí bẹ́ẹ̀ bá bú ọba pé abúlé tó lágbájá imú rẹ yóò ba irú ẹ̀dá bẹ́ẹ̀ lè mú lárí. èèyàn tó bá sọ òkòlù alájọmọ àkíkà nínú wọn máa ń lò ó gbẹ̀yìn ayé. àwọn ọba kan bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wọ̀ ní bí ọ̀gá gbígbà wọn pẹ̀lú ènìyàn torí pé bá sẹ́mínà ni wọ́n ò yẹ lọ́ba tẹ́lẹ̀. ṣùgbọ́n bàbá wa tẹ́lẹ̀ yẹn ti ní Ọ̀yàn mo bèrè wọn bá yẹ kí bàbá wá wọ́n ní bàbá gbọ́ tí bàbá ọ̀gá tẹ̀ gbọ́ iwájú àti èyí láwà ká ti ń ṣètò yìí
lóò tó síwájú gbogbo ayé torí pé gbogbo nǹkan ń ṣe nǹkan ń sọ a ní láti gbìyànjú ká mọ nǹkan ń ṣe. Bàbá wa alága ìlú kan kìí ṣe ti wọ́n wá bí bàbá léèrè wọ́n ní bàbá wa alága wọ́n ní ẹjọ́ kan kí ní òkèlè eégún. Bàbá ìwà rẹ́rìn òkòrò ó ní ọ̀rọ̀ tẹ́sán ọlọ́rọ̀ ńlá ni ó ní ìtò bí eégún ìní kí ọmọ kan lọ́ọ́ daṣọ ìyá ẹ̀ borí ìní wájú ń lé àwọn ká ládùúgbò ẹ dákun ìjọba ẹni bẹ́ẹ̀ ṣoṣo tọrọ nínú ayé. Ṣé dandan ni ìlú kan bẹ tí ó ti pè ní àwọn tí wọ́n jí ọdẹ nínú ìlú náà wọ́n ń ṣe àjọ̀dún làwọn ọdẹ ń ṣe wọ́n wá ké sẹ́sì kíní wọ́n ké sẹ́sì kejì wọ́n ké sẹ́sì kẹta wọ́n wá ní kí àwọn fẹ́ ṣàdú ọdún tọrọdún ní tó ń bọ̀ yìí gbogbo tí ń jẹ́gbẹ́ tí wọ́n bá ti ṣàdú ọdún tó bá jẹ́ pé lórí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe ni tó bá jẹ́ pé tó ní ṣe pẹ̀lú ìbílẹ̀ wa ni kò nílò kálọ̀ rèé pẹ̀sìn lóyìn ẹ̀yà pẹ̀tìlá wa bàbá oníbàbá kò lè gbé ọmọ lọ́mọ. Ẹ̀yin bàbá ẹ̀yin lọ́wọ́ àwọn ọdẹ wa ń jókòó wọ́n pọ̀ wọ́n náà fún oníkálukú wa níṣẹ́jú márùn-ún ká fi ṣàdúrà ká fi ewúro ni kò sí ti ń gbàdúrà kò ní túmọ̀ ẹni bá fẹ́ wò túmọ̀ rẹ̀ àbẹ́ tó bá sọ pé túmọ̀ àdúrà ìbọn wa sọ agbẹ́júbà ni àwa náà ń lò bẹ́ẹ̀ ṣùgbọ́n ó fi ń gbọ́dọ̀ túmọ̀ ìfọ́jú òkú lẹ́nu wa ìwúlò ní ìwúlò jẹ́ á sì ṣe àfọ́sí. Àwọn ọdẹ pọ̀ àwọn bẹ̀rẹ̀ pé ọdọkùnrin bàbá wa inú ìṣẹ́jú márùn-ún fẹ́ fún ọdọkùnrin kí ní ètò lẹ́gbẹ́. Àwọn tí wọ́n gbọ́dọ̀ wá ní irú ìbéèrè wa ni àti àmì ìmọ̀tí ìjọba àlẹ́ ẹ̀mọ́ kí lọ dé. Ẹ̀yin bàbá ìjọ mọ̀ pé bí àwọn ọ̀jọ̀gbọ́n ọdẹ ti pọ̀ tó lọ́jọ́ náà wọn ò lè ṣàtúnwọ́ ọdún o. Ẹ̀yin bàbá wa wọ́n bá yẹ̀ láyé àwọn bàbá tí wọ́n bẹ níwájú àga tó níjẹ̀kẹ́ yìí bá a bá là ń gbówó lẹ̀ níbi tí a bá ní kárẹ́ ní tí ó sọ̀tún mọ́ sí ìjọba ó dá mi lójú pé mo ní 65% assurance pé àlùrẹ́ ń tí ó gbà àbí ṣé bá ṣe ni sáré ẹni tó lè sọ̀tún mọ́ ọjà kọ́ jáde kó wá sọ pé ti ìjọba rẹ̀ lẹ́yìn àwọn bàbá ni mo ń sọ ìtọ́jú àyàrá mi o torí gbogbo ilé ìtàn sọ àwọn náà ní ẹ kọ́ wa ṣùgbọ́n lọ́pọ̀ ìwà bá bára ní tó lè sọ pé nǹkan báyìí ní ilé ọdẹ nílò ní bẹ́ẹ̀ bá gbà máa fún lọ́pọ̀lọpọ̀ márùn kí n tó pè mí. Ọdẹ ojoojúmọ́ ayé làásì ń pẹ̀lú ọdẹ agbẹjúgbọdẹ ni bọ́dẹ bá jí yóò gbàgbé yóò gbàgbà yóò gbẹbọ ọdẹ sì wọlé ní igbó. Tọ́ iṣẹ́ wọn ń pè lọ́dẹ yẹn bá àbá wọn mọ̀ túmọ̀ rẹ̀ tó sì dẹ́pẹ́ di abínibí wa ni sẹ́ni tí nǹkan ń ṣe wá. Àbí sẹ́fẹ́ sọ̀tún ọdẹ ni sẹ́fẹ́ sọ̀tún ọdẹ ẹ sọ̀rọ̀ sókè ẹ kẹta ni sọ̀rọ̀ sókè pé ikí ń gbé ọdẹ rè ó sì kéré ibẹ̀ ń kọ́ra lọ ní àbáni àsọ̀tún rẹ̀ ọ̀rọ̀ gbígbó la wá ṣe bàbá wa Ọdẹ́pò kò ní ìbàjẹ́ fún yín ẹ dìde ẹ máa bọ̀ bàbá wa Ọdẹ́pò tó bá jẹ́ pèsè ìlú méjìlá àbálẹ̀ ẹ dákun ẹ súnmọ́ wọn jẹ́ àjọṣe ẹ má dúró pé gbogbo yìí dìde àwọn bàbá náà tó kú wọn àwọn bàbá tó kú wọn bàbá wa àwùjọ yìí náà máa bọ̀ ẹ dákun tó ní olódùmarè bàbá súnmọ́ bí ni o ẹ súnmọ́ bí ni o ẹ súnmọ́ bí ni o ẹ ṣe bàbá kábíyèsí wọ́n fi bàbá olóyè ńlá wọ́n ti dé síbí láti ààfin kábíyèsí wọ́n fi bàbá olóyè bàbá wa láti ààfin bẹ́ẹ̀ni olóyè ńlá ni wọ́n kábíyèsí olódùmarè bàbá àjẹ kábíyèsí olódùmarè bàbá kò ní bàjẹ́ fún yín iṣẹ́ tààrọ́ kọ̀ kì í papọ̀ èyí tí wọ́n lọ yìí ẹ̀mí bá kú pàdé ńbẹ̀ ẹ̀mí gbófò pàdé ńbẹ̀ ẹ̀mí bàdánù pàdé ńbẹ̀ wàǹdẹ̀ yẹ̀ ní ẹni tí ò sí níbẹ̀ mọ́ ẹ bá ní jíṣẹ́ fún bàbá ẹni adé ifá wà lẹ́sìn ẹ láà fún ọmọlẹ̀ kí wọn bí wọ́n ti mọ̀ ọ́ ṣe látàmẹ́ tó fi dàkókò kò ní yí wọn lọ́wọ́ torí pé ìlú Ọ̀yàn kárí bàbá bá ń bẹ́ bí ni ìbáníkì ń kí sábà ní ṣe pẹ̀lú ìlú Ọ̀yàn lọ́sọ̀ náà ìgbòlógún
màá wá kí ẹyọ kan nítorí pé bàbá wa wọ́n rán ikọ̀ wá. Bàbá ò gbọ́dọ̀ wá kọ́wọ́ gbé àmì ń sọ nínú oríkèé bàbá wọn. Ọ̀run mi làwọn ọ̀dọ̀ rẹ̀ yẹ́. Ọ̀run mi làwọn ọ̀dọ̀ rẹ̀ yẹ́. Ifá mo yí ọ̀dọ̀ rẹ̀ yẹjú. Ifá mo yí ọ̀dọ̀ rẹ̀ yẹjú. Wọ́n ní bẹ́gbẹ́ ẹni bá ń lówó bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Wọ́n ní bẹ́gbẹ́ ẹni bá ń lówó bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Lójú àwọn oyé mi. Ojú àmọ́ ayé ni. Ọ̀run mi làwọn ọ̀dọ̀ rẹ̀ yẹ́. Ifá mo yí ọ̀dọ̀ rẹ̀ yẹjú. Ifá mo yí ọ̀dọ̀ rẹ̀ yẹjú. Bẹ́gbẹ́ ẹni bá ń láyà bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Ẹni bá ń láyà bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Lójú àmọ́ oyé mi. Ojú àmọ́ ayé ni. Bẹ́gbẹ́ ẹni bá ń bímọ. Bẹ́gbẹ́ ẹni bá ń bímọ. Bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Lójú àmọ́ oyé mi. Bẹ́gbẹ́ ẹni bá ń kọ́lé. Bẹ́gbẹ́ ẹni bá ń lọkọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀bá sì lé. Lójú àmọ́ oyé mi. Ọdún mi làwọn fẹ́ wo èdè yìí lẹ́gùn lẹ́yọ̀. Ọwọ́ ni akápò obìnrin yìí ń bá wí. Ó lè ju gbogbo ló ń gbọ́. Ẹgbẹ́ fífa ilé kápò àmì kọ̀. Wọ́n gbà yìí. Fi àpò. Bàbá tó fi kú sẹ́yìn kí n gba kàmú àpòdà. Tọ́ ibi tí a ti sọ yìí ni pé bẹ́ẹ̀ bá jọmọ bíbí ìlú Ọ̀yọ́ máa fẹ́ sọ kókó fún alẹ́ nìyí. Ọ̀rẹ́ bí sá bàbá wa lọ́gbàá. Bàbá àti fẹ́ sọ fún mi ní tàwọn alára ọ̀fà máa sọ èrò àpòdà aláfíà sàìdí dání. Ọjọ́ mi dání. Ẹ dọ́kọ̀ ẹ̀mọ́ bàbá láti mú ìlú náà. Adúgbò fọlọ́ ìmọ̀ èrò. Mo fẹ́ sọ ìrìn àjò ẹwà kan fún ìlú Ọ̀yọ́ lónìí. Ṣé mo jẹ́ sábà bí gbogbo ọmọ ìyẹn tó wá bá bàbá ra Awodepo tọ́bẹ̀ pẹ̀lú wọn? Nígbà ọ̀sán ọlọ́yẹ̀ ọmọ ìlú Ọ̀yọ́ tó bá ní ìṣòro tó bí máa ń pẹ́ tó bá jẹ́ pé ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni nǹkan ẹyọ kan ni mo fẹ́ kọ́ lọ rẹ̀ ṣe lónìí. Ìwọ wa lọ ṣe mú sí pẹ̀lú iyèméjì wọ́n lè pé ṣé yóò rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ mo fẹ́ sọ kí ni nǹkan tó ṣe ni pé ẹ jẹ́ ká lọ rè bú iyán ìyẹ́jú. Kí ni wọ́n pè ní ìyẹ́jú? Iyán tá a gún tá a fomi sí a sì gún ó sì mú ẹ wá jẹ́ ká máa ṣe iyán ni. Láì lọ́bẹ̀ ká sì máa sún etí ń dùn ọrùn ní ẹlẹ́dàá mi ojú ilé nísìnyí pé mi tí mo fi ń jẹ iyán láì lọ́bẹ̀ yìí. Mo fẹ́ dọlọ́dọ̀ ilé ní ọ̀bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé kì í ṣe bàbá tèmi lójú mi. Ẹja fún mi bí fún mi ní tí mo fi lójú mi. Ètí là ń wù òun ti ń ká mi lá. Ẹ ṣe sẹ́kọ̀ mi rẹ̀ rí. Ẹ̀rọ wà ń bẹ̀ ẹ ṣe ìwà mi. Tọ́ eléyìí ẹjẹ́ ìṣẹ́ni fẹ́rẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ inú ìlú tó dùn. Ìdí tí mo fi ní kí àwọn bàbá kí wọ́n jáde ni pé mo fẹ́ kojú ayé orí wọn torí pé ìta ìṣe gbogbo ayé ní orí. Àwọn gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ yẹn káwọn sọ̀rọ̀ bàbá wa Awodepo kẹ́ni kọ́ wa máa bèrè pé ta ní ń gbẹ́gbẹ́. Kí wọ́n máa sọ pé táwa ní ń yí Awodepo àfi kí wọ́n yọjú Awodepo nípa èyí tí ń gbẹ́ bẹ́ẹ̀ rẹ̀. Bàbá tí ń yí Awodepo àwọn ní ẹgbẹ́ lápá ọ̀tún ni. Bàbá yìí ni wọ́n sọdún. Bàbá ilé ń sọ kí nìkan fún yín. Èyí tẹ̀ ṣe ẹ rí i pé ọgọ́rùn-ún èèyàn ilé ọkọ̀ kì í tọ̀ ìṣe yìí. Ìyẹn ni pé wọ́n ṣe nǹkan ìṣe. Tó tó bẹ́ẹ̀ bá sọ fún ẹnu látọdún tá a ti ń jẹrẹ tá a ti ń jẹ màálù tá a ń jẹ wúrẹ́ tá a ń jẹ lẹ́dẹ̀ à á kì í jẹ lásán ni kò sí ẹni tó rí ẹ̀kọ́ kọ́ látara ń tàn ṣe. Ẹ̀yin wá ṣe fi lọ́dún mi ẹ wá lẹ́yìn fẹ́ káwọn èèyàn jẹ lásán ẹ̀yin fẹ́ sí mi wa àwa náà ń tún dé. Bàbá nígbà tí ó bá tó 24 hours nọ́mbà àwọn ẹgbẹ́ ẹ̀sìn síbẹ̀ bàbá tí ń yí Awodepo àti káyé kí wọn. Lánàá ní ẹsẹ̀ tó ń gbóyin jáde àìsílẹ̀ ẹgbẹ́ sí àǹtá ẹ̀sọ́ ní pé ní ètò náà wà ifá oṣù gbọ́ ilé ètò náà wà. Aago méjì àdọ́lá tó parí. Wọ́n lé gún jáde lánàá ẹ̀rọ ẹ̀bọ̀ bàbá rẹ̀ gbọ́mọjẹ́. Ẹ wá fún Awodepo ní pẹ́sìdì àti káyé kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìrìnàjò sí i. Tó bá jẹ́ pààyè bá gbà wá kí ni ó gún iná yẹn ká sọ̀rọ̀ nípa rẹ̀. Bàbá wa tí wọ́n ṣe rí eléyìí tí wọ́n ní káyé ọmọ jẹun lásán àfi kí ayé ọgbọ́n pàtàkì tí ń gbẹ́sẹ̀ ṣe àwọn ẹgbẹ́ lápọ̀ ìṣòro. Aláàjì ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti di aláàjì tẹ́lẹ̀ẹ́gún. Aláàjì àgbà òṣìṣì ẹni bá rówó ní ọ̀kọ̀ọ̀kan lọ. Ẹ bá sọ pé kí ní kàrí ọjọ́ àgbà aláàjì àgbà àti ń gbéra wá lónìí ọjọ́ ọkọ̀ owó lọ́kọ̀ lọ. Bẹ́ẹ̀ yẹn lọ lánàá bẹ́ẹ̀ ni wọ́n lọ lónìí aláàjì aláàjì ìjọ. Ìtumọ̀ tó fún jálàájì ni pé àwọn èèyàn àjò. Ìlú ìtumọ̀ rẹ̀ àwa là ń pẹ́ jẹ́ ìdàgbẹ́ pẹ̀sálàájì mẹ́ta àwa là ń pẹ́ lọ́dọ̀ wá ní.
sẹ́ni gbogbo kan ní máa ń jọ ọmọ oko lójú àfi àwọn ọmọ oko ni. àgbàsì kan jẹ́ àgbàsà kan jẹ́ ṣùgbọ́n tá à ń sọ ni pé ọ̀nà kan làwọn kan gbà tí wọ́n fi gbé tiwọn lárugẹ àwa náà gbé ta náà lárugẹ. bàbá wa Awodepo àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ké sí gbogbo ayé ló ń jẹ́ kí gbogbo ayé máa gbọ́ gbogbo ilé ìta ìṣọ̀ yìí bàbá kò ní bàjẹ́ fún yín kò ní dàrú fún yín ọládọ̀sọ ọládọ̀là wáyé lókùú ìrèmìrè ike kápẹ́ dání fún wọn ní èdè bàbá orílẹ̀-èdè 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 àtọ́ orílẹ̀-èdè àwòrán parí wọ̀nyí àwọn kan níbo ní òṣèlú bẹ̀rẹ̀ ìfaniyé rí bẹ̀rẹ̀ ó ní togbótogbó là bá bú tẹ̀kú bẹ̀rẹ̀ jẹ̀ là bá fè níbi sálé là bá wòlé òkú. wọ́n lójú ọ̀tá ìwà dá mọ́ bàbá bójú ọ̀tá ọ̀bá dá ẹfun bàbá lẹ̀ ẹfun wọn lẹ̀ gbogbo ayé ní wòrán. gbogbo àwọn oníṣẹ̀ṣe ọ̀dọ́ gbogbo wọn ti fara pé tó bá dẹ̀ tún kàn ní kó jáde. bàbá ewé lójú ọ̀tá ọ̀dá mọ́ wọ́n ní bójú ọ̀tá ọ̀bá dá mọ́ ṣébí ṣojú olóko ilé ẹ̀mí wá ṣe é tó ṣojú olóko nìkan ṣé wẹ̀rù ẹ̀jẹ̀ níṣẹ́jú igi tí ń bẹ nínú gbọ́dọ̀ sí ṣé gbọ́sẹ̀ títí gbọ́ra bàbá èyí tẹ́ ṣe yìí bẹ́ẹ̀ bá lóun ó fi aburú ṣe yín ọwọ́ kìnnìkìnnì ó fi bẹ́ẹ̀ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n fi wọ́n àwọn ṣe wọn. àwọn bàbá ni wọ́n wá tún dúró pẹ̀lú rẹ̀ kì í ṣàwọn nìkan ibi ẹyọ kan ò lè gbá bó ṣe lè. ìṣẹ̀ṣe wá ní ayé àjẹ́ àjọgbé gbogbo ọkùnrin àtọ́bìnrin ẹ̀yẹ ìṣẹ̀ṣe wá ní ayé àjẹ́ àjọgbé ìfẹ́ gbàṣẹ làwọn ènìyàn ẹ̀yà àgbẹ̀ àgbègbè. tó bẹ́ẹ̀ bá wọ́n lọ́yìí pé bàbá mi anẹ́túndé lẹ́gbẹ̀ẹ́ bàbá ọlọ́dún yìí àwọn bàbá tó wọ́n tún bẹ́yẹ̀ bàbá wa alága àgbẹ̀gbẹ̀ bí wọ́n ti wọ́n bẹ́ẹ̀ ìlú ẹ̀yìn ti dọ̀kan nínú ìṣẹ̀ṣe àwọn tó láyé èrò tú ogun tí wọ́n tù yẹn kò ní jẹ́ káàrin yóò tú ìyẹ́pọ̀ ọba tó ń bẹ nínú ilé yálà ọjọ́kùnrin àbọ̀ ọjọ́bìnrin mo sọ pé èèyàn ọ̀gá torí ẹ̀mí òde bẹ́ẹ̀ni kankan ṣe mo fẹ́ gbẹgbẹ́ bí òkè mi ní àánú ẹ̀ mọ̀ irú èèyàn wo nìwọ náà ìwọ tó sọ pé èèyàn ọ̀gá bílà rẹ léèrè tó ṣe wọ̀ gbọ̀ngàn gbà torí tọ́pọ̀ wá bí ìjùmọ̀ yẹn èmi mọ̀ ń dá tèmi sọmọ ní ebi ẹ̀ka fẹ́ni kankan bí a bá ti wò lé lọ yìí sẹ́ni tí mo bá sọ àwọn òru òkèlè lọ́wọ́ àtúkọ̀ ọ̀la ìwọlé àwọn awolé ni wọ́n kóra wọn jọ yìí ẹnì kan ìjọlábẹ ẹnìkan ẹni tó jọlábẹ ìdúnà lọ́mọ lọ́jọ́ ńlá àlàmísì tá ìjọlábẹ wọn ti lè gbóni. nígbà tó bàbá bá wá dúró báyìí tí wọ́n ṣe ìrìnàjò náà lọ́kàn ètò tó gbé kalẹ̀ tó fi jẹ́ pé bàbá wọn ti ọwọ́ yẹn ti yí ọ̀yẹ́ wọ́n tún rán aṣọ yíyá. pẹ́kọ́ tó gbẹ́ ń bí onílé ń bẹ́ ń bí àlejò ń bẹ́ ń bí lórí kékeré ìṣọ̀tì ọ̀yẹ́ ó lè bá àṣẹ dání bẹ́ẹ̀ni kábọ́ wá ló ń wọ́n gbé ní àjò náà tó ló wọ́n gbé dànù àwọn tó láyé wọ́n dojú ẹni náà gbé lọ. ogun àmọ́ ọ̀gbẹ́ nílé ogun àmọ́ ọ̀gbẹ́ lóko. eégún tà ń ṣe kálẹ̀ lómi ìbámu ni yọ̀nà rẹ̀ gbé tí bàbá ṣe náà dànù. kò sí ìgbésùn kan ní oṣù yìí wọn ò ní mọ́ṣáì àwọn. bí wàá dáfá fẹ́nìkan ìfọwálé gbẹ́ǹdẹ nínú ilé bàbá ẹ̀. ọmọ ènìyàn gbélé mo ní kí ọba jẹ́ kó fáta àgbà mi ìtọ́sọ ní pé wọ́n bẹ̀rẹ̀ bàbá mi ó lè wò béèrè. ọmọ wa dé ní ó béèrè. ó lẹ́yìn bàbá ẹni wọn náà léegun lé ó ní ṣùgbọ́n tí mo sọ nípa àléébún ẹgbọ́n tí àléébún ni bàbá náà léegun. ó ní ṣùgbọ́n èmi náà lọ sí ìkan wọn léegun bẹ̀ wọ́n wá ránṣẹ́ sí mi ìdílé ìwà mi kí n wá wọ́n ń bẹ nínú ìpàdé mọ̀lẹ́bí wọn ni wọ́n gbé bẹ̀ wọ́n lọ lẹ́yìn dáfá ẹlẹ́gùn bẹ́ẹ̀ ní ilé wa àwọn ní ìfipá ṣe ní èyí. torí pẹ̀lú tó jẹ́ kí ìsámi tìrì pé bàbá tí ń bẹ́lẹ̀ tó jẹ́ báyé bí ó tilẹ̀ kí wọ́n kéré lọ́jọ́ orí tó ní gbọ́dọ̀ tó 75 years. bàbá yìí wọ́n ní torí pé ń jẹ́ káwọn ti gbé ayé báwọn ọ̀gbọ̀n tó dú ọyà yìí. ìyá kan wọ́n ń bẹ nínú ilé obìnrin ilé ni wọ́n fẹ́ yìí o ṣùgbọ́n ìyá ń dàgbà yìí bàbá wọn ìyá wọn sọ pé nígbà tí àwọn bàbá yín fún mi ní bẹ́ẹ̀ orígun kan jáde rí ṣùgbọ́n kìíní ìwé ìwé mi mọ́ dáadáa àwa sọ fáwọn ìdílé náà a ní tọ́lá tá a bá lè ṣe báyìí ẹja túùkì àgbà yín lórí àwọn eégún náà eégún ọgbọ́n nígbà tá a túùkì àgbà eégún mẹ́ta wá rí. àwọn ti eégún mẹ́ta
ìyá wa ní èyí wọ́n ló kọ rẹ̀ lóko tí jẹ́nu ṣùgbọ́n èyí àwọn èyí wọ́n ní ká ní àwọn mọ̀ nínú ìdílé yìí tó jẹ́ pé bàbá rẹ̀ ló yẹ ewu ṣẹ́gun àbí eégún tí ọ̀gá lórí tálá fẹ́ mọ̀ pé bàbá rẹ̀ ló yẹ ewu ìdílé mi àwa lábì falẹ̀ rẹ̀ pé tó bá jẹ́ pé eégún tí ń bẹ́lẹ̀ yìí àgbà wa tó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sójú kan mú ní títà bá ní àṣẹ bẹ́ẹ̀ àṣẹ tọ́bọ̀tì lọ́kọ̀ọ̀kan lè wọ́n wà ajẹ́pẹ́pọ̀ kan lè máa ṣe nígbà táṣe eégún ní èyí ìgbọ̀ngàn lè ń darí èyí ni ó ṣètọ́jú ẹ̀ ẹni tí ń bẹ ní Haúsá wá ẹni tí ń bẹ ní Abidjan ó wá ẹni tí ń bẹ ní Yorùbá wá ní on the 20 ṣé November mọ̀ ní November 23 ẹni wọ́n sọdún ìdílé wọn wọ́n ti dé ìwé jáde ó sì bá wọn ti lọ sí lọ́dọ̀ ọdún mi. torí pé tí ń jẹ́ ọdún kò tó dé wáyé kì í ṣe pé ara ìyẹn lọ́dún ọdún rẹ̀ abẹ́yìn lọ́dún alẹ̀ mi bàbá wa Awodepo eégún tí ẹ̀ ń ṣe ọdún rẹ̀ eégún bàbá yìí ẹ̀yin lẹ́ni wípé nígbà ni ìjọba lójúmọ̀ rẹ̀ ṣe wọ́n ṣe àwọn akárẹ̀ ìrírí ẹ̀yin bàbá tẹ́ ẹgbẹ́ yìí ẹlọ́gbọ́nú kódà ẹlọ́ọ̀gùn bàbá tẹ̀lé wa lókun ẹgbọ́fá ẹníyèlú ẹnílàákàyè ẹ̀dọ̀ bọ́lọ̀ bá débi bọ́lọ̀ bá dàlú ẹ̀ ń bẹ nínú ẹni tí wọ́n pè tó lágbájá ọyá ẹ wá bá ní yanjú ọ̀rọ̀ yìí ṣé níbi ká wá pe ọlọ́run ẹ̀rọ à ń gbé sí i. Tó ìbá. ọgbẹ́ tẹ̀ ní tẹ̀sí láya ọgbẹ́ tẹ̀ ní tẹ̀sí bímọ ọgbẹ́ tẹ̀ ní tẹ̀sí torí èyí tí ò fi dàrú. ṣé ọ̀nà láti wá bu ọlọ́run lẹ́rọ à ń gbọ̀ sí lẹ́nu káwọn náà sọ pé ẹ̀ ń gbé òkúta alẹ̀ ẹ̀ ń forí balẹ̀ fún òkúta tí ò lè lòdì òkúta tí ò lè sùn ẹgbẹ́ tí ò mẹ́rin ẹgbẹ́ tí ò lè ṣe kankan. ṣé ọ̀nà ọ̀nà lọ́wọ́ à ń gbọ̀ sí ó túmọ̀ sí pé ní ọ̀bá níbi tí ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ó ti sọ bẹ̀rẹ̀ abẹ́kúta ló ti bẹ̀rẹ̀ ń gbọ́ sí bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ bí eré òrìṣà kan ní tí ó lè sọ̀rọ̀ kí ní kankan ní tí ó lè ṣe kankan ṣùgbọ́n wọ́n padà yìí torí pé ìta gbangba báyìí ni wọ́n ti ń ṣe wáàsí ni wọ́n ti ń ṣe wáàsí ọmọ kan wá ní à bí gbogbo òòṣà ìbá ń sọ̀rọ̀ òòṣà ló bàbá tèmi àmọ́ sọ̀rọ̀ yìí. àbí Tí ò sí ìbá. nínú ìsàtẹ́jú tó lójú tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ àwọn òòṣà ló bàbá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ́n ní ẹgbẹ́ tẹ̀lé lọ sí níbi òòṣà ló bàbá tiẹ̀ nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ọ̀sán bàbá rẹ̀ ló jáde. ọ̀rọ̀ gbọ́sẹ̀ bàbá rẹ̀ jáde yàtọ̀ fún ti fẹ́ẹ̀kì ẹ̀dá tí ń ṣe arúgbọ́njẹ àṣìṣe lọ́wọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà bẹ́ẹ̀ bá parọ́ gbowó ohun tí wọ́n sọ ní pé ń tẹ́ ráyé ní pé wọ́n mọ nǹkan tẹ́ ṣùgbọ́n àwọn ń sọ sáré pọ̀ wá tá a jáwé ayé ti débi pé ní kálukú tí ń padà bọ̀ wá di òótọ́ ojú àfúrọ́lẹ̀ dáadáa tẹ̀ ń parọ́ tẹ́lẹ̀ ká sọ bá àpamọ́ torí pé bí ó bá dé ní ọ̀gbọ́dọ̀ mọ bára lọ́wọ́ wọn kákíyèsí. àwọn ni wọ́n mọ̀ wá bá káwọn bá parọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ àfúrọ́lẹ̀ torí pé kí n jẹ́ tí ọmọ ọ̀pọ̀lọpọ̀ bá àwọn bá ṣẹ́gi àbùkù dé. Ákíyèsí Olódùmarè. òkú tí wọ́n parí ọ̀rọ̀ mi torí kò yẹ kí n gbé ìbàbá dúró bẹ́ẹ̀ ṣe gbé ìtẹ́tẹ́ nígbà tó èèyàn bá ṣe dáadáa bí ó máa ń sọ̀rọ̀ bàbá èèyàn lójú èèyàn tó bá jẹ́ pé dáadáa ni bàbá yìí ṣe lọ́wọ́ àgbà bí ẹni pé kí bàbá yìí ó ṣe dáadáa ó tún pọ̀ sí i. ọ̀rọ̀ bàbá mi ló ń sọ̀rọ̀ bàbá wa Awodepo festival ìlà ń ṣe yìí ṣùgbọ́n bàbá tó bá jẹ́ bàbá burúkú bí wọ́n bá ń sọ̀rọ̀ orí bàbá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹni ibi ni lójú ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ bàbá rẹ̀ lójú ẹ̀ yóò wà mọ́ ẹ̀dà bí ẹni pé kọjá pé kì í ṣe bàbá rẹ̀ lójú ni. ìwà táwù ìwà táwà wù tó fi jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wa lójú ọmọ wa tó wọ́n fi wá mọ náà tó kọjá bí ẹni pé kì í ṣe àwa la wù ẹ méjì á wù ná. ọdún eégún tá ń ṣe yìí ọdún eégún ti gbogbo ìlú ọ̀rẹ́ pátápátá ni àbí ìdí tí mo fi ń dárúkọ bàbá wa Awodepo ni pé ọlá pé wọ́n jẹ́ onísábà bíi pé a fẹ́ gbé àwọn tí ó dì ìlérè ọ̀rọ̀ wá. bẹ́ẹ̀ tí ń ṣe ìgbà bàbá wọ́n máa jẹ́ pé wákàtí méjì pẹ̀lú lọ́gbọ́n máa ń lò lóde ọjọ́ mẹ́ta
tá a fún sọ bí ẹgbẹ́ ìgbàgbọ́ àti ìfìyàní ẹgbẹ́ sínú ọba ti dòkù àwọn èèyàn nínú ọ̀rọ̀ èyí tá a sọ ìgbà tó bẹ níwòye àmọ́dún ọba orí pèsè ọ̀dà ìlú Ọ̀yọ́ ti fi tẹ́yí ọmọ fi ṣe àwòkọ́ṣe tó nígbà tí ìlú Ọ̀yọ́ ṣe é dún wọn jẹrẹ lásán o ṣe àgbẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a lè gbé olórin lágbè wọn lẹ̀ ìjọ láàmú ẹjọ́ ìjọ láàmú ẹjọ́ wọn ní kálukú ọmọ ọ̀sọ̀ nínú ìkẹ́ ẹlòmí amutí amúpọ̀gbọ́ òṣùpọ̀ tí mú wọn sì fi sú alẹ́nu wọn lórí ìfọ̀sẹ̀ lọ́wọ́ tí bẹ́ẹ̀ sì ni àwọn ní ẹgbẹ́ kìíní wọn bàbá wa kọ́ lọ́wọ́ tí ọtí tó ń bàbá wa ni kì í ṣe ògbógbóró síbẹ̀ ni bàbá wa kọ́ ọtí márùn lọ bàbá wa ní àwọn bàbá lọ́wọ́ tí ẹnu kéèyàn tó mọ tí ẹnu kó tó pààyàn ajẹ́pẹ́ àfẹ́jù sí wò àwọn bàbá lọ́wọ́ tí kà àwọn bàbá lọ́wọ́ tí àgàgà jùbí àwọn bàbá lọ́wọ́ ní ògbòrò àwọn bàbá lọ́wọ́ sì ní kùkùkù gbogbo ọtí tà ń sọ yìí bó ṣe jẹ́ márààrún ọtí àwọn ọmọ mi Ọ̀rúnmìlà ní gbóhùn Ọ̀rúnmìlà ó ní kò bá gbàgbá ọtí kan obìnrin ọdún ó ní ilé ẹ̀gbọ́n sì là bẹ́ẹ̀ bá gbàgbá sẹ́pẹ̀ ìyẹn èyí àyẹ̀lẹ̀ wọ́n ti kó fi sọ á lẹ́nu. Èsì tó ń gbàgbọ́ wa mú gbogbo ọ̀tẹ̀ láwa ní orí ara ní kọ́nà ètò ìyárú ètò ìyárú gbogbo ìrìn àjò náà lárúurú títí ìrìn àjò ó sì rí jákujá nínú ayé. Àti ká ṣàtúnṣe ọlọ́run mọ́lá bílẹ̀ yìí gbogbo èyí tí wọ́n mọ̀ sọ lẹ́yìn náà ńlá lójú àwọn ọmọ wa ẹ̀dẹ́kun tí ò ní tẹ́ wa lọ́rùn ẹgbẹ́ ìyá mú náà ìyá wa nígbà tí ó sọ̀rọ̀ ọlọ́yin bàbá àtẹ̀yìn ìyá ó lè yìí tẹ́ ń ṣe yìí ọlọ́ tó ipò ojú ọlọ́run ọba dé ẹgbẹ́ ìyá mú kan mọ́kan. Kí ló ń pè lágbèrè àgbèrè ní kọ́kùnrin àgbèrè lọ́mọ ṣe ìṣekúṣe láàrin ara wọn àgbèrè ẹ̀sìn náà ń bẹ káfàárọ̀ kírun ọ̀dọ́jú alẹ́ fún tó bá ń lo ogún ìgbàgbọ́ ọgbẹ́ ìmọ̀sọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ ìwọ bá rẹ̀ ọ̀tọ̀ra rẹ̀ lè mọ̀kàn kò jọra wọn Jésù èyí ìbọn bàbá tọ̀ra wa lókàn gbọ̀dún gbọ́ ògún tí ń ṣègbè tí òbí ń ṣe àtìká àbọ̀ tó gbọ́ lọ́jọ́ kan ìṣòro gbọ́ ògún gidi méje kẹ́nìkan tàbí àkọ́kọ́ àdúrà ìgbà tá ń tọ̀ra wa ni. lákàáyé ọ̀sìn mọ́lẹ̀. àdúrà ìgbà alágbèrè kì í gbà tọ́jú ọ̀bá wọn ń gbà ẹni tó mọ̀ pé òun kọ́ wọ́n dárúkọ nǹkan mẹ́ta tó tàbí àyè rí ṣé bá wà láǹgbà bíríbírí èyíkó náà gbà bíríbírí ni òyìnbó lórí òkè ni àwa lámú mọ̀ ìgbìyànjú náà ló fi gbé pàtàkì inú ayé kò sí sọ̀rọ̀ yìí mo ti fẹ́ pọ̀tì àkókò ṣùgbọ́n ìlú Ọ̀yàn ẹ̀ka mi lọ́rùn pọ̀ ẹ̀yin ìlú Ọ̀yàn ẹ̀pọ̀ wọn ẹ̀pọ̀ wọn ẹ̀pọ̀ àní ẹ̀yìn gbà ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ka ọ̀sẹ̀ fún ìgbà wọn sínú sábà bí nǹkan mẹ́ta lọ́kọ̀ ọlọ́run lórí àgbẹ̀dá láyé gbogbo tí ọ̀kọ́ lọ́run làánú fi ń kọ́ lọ́rùn ọdún tí a bá sọ fọ́lọ́ lọ kọ́lé fẹ́ràn kọ́ ń dàgbé kọ́ wá sọ fọ́lọ́ lọ kọ́lé fẹ́ràn ìwọ ọlọ́mọ tó fi owó tó fi kọ́lé rẹ̀ kí ni ń ṣe wá ọ̀rọ̀ mọ́tò ọlọ́run ọ̀rà ìlú ọlọ́run fún ọ ọ̀rẹ́ wa kan tó ra mọ́tò tó ní àwọn ọmọ tó lọ́wọ́ bá ṣe ábà náà àwọn ìlú oníjẹkújẹjẹ ti tẹ̀ra sí adébíyá di amú ọwọ́ àgbẹ̀sì méjì ọ̀rẹ́ wa kọ̀ wá gbé mọ́tò mọ́ bí mo lọ gbé mọ́tò rẹ sí ó ní ìṣòro tó lè fi ń bọ́ sí mi owó kọ́ńtẹ́tìtì kò ń gbà tó lè fi ra ọkọ̀ kò ń gbà tó lè wá lówó fọwọ́ gba sọ́lọ̀ ló wá ra mọ́tò sọ́lọ̀ ló gba mọ́tò kábíyèsí ìtọ́ nítorí bẹ́ẹ̀ mọ́tò tó kọ́ ọ́ lórí àjọ nípa pátá ẹni pé bọ́lá pátá ó ṣe dá ẹ̀dá àbí onílù ẹgbẹ́ agbọ́nà a lè fún owó tó ọ̀tọ̀ dákúté ní ọlọ́run ẹjọ́ a lè fún ní owó tó ọ̀tọ̀ agbára ọba èyí kan ṣe babalá ajé bí tí à ń jó sí ọba ní ìtumọ̀ sáyé tó bá ní òye àmọ́dún ẹni tó kó kó wọn lọ́dún mi kò ní wámú adígbòǹgbà ọmọ lọ́sọ̀dọ̀ gbà ní ọ̀fun mi ìdí tàbí ní ọba ń lọ́dọ̀ ọba kan sọ bàbá ẹ fún ọ lọ́wọ́ ẹ̀yin lọ pè wọ́n kọ́lẹ̀ ọba kan àtọ̀rọ̀ sọ ọ lè sọ wákàtí mẹ́fà kí ni kọ́ni fọ́ọ̀sì mọ̀ lẹ́kọ̀ọ́kan bàbá níwọ̀ kìí ṣe ń sìn wọ́n so àwa lè bá ti lọ ètò ń sẹ̀yìn sí pé ká dákẹ́ wọn àdé dákẹ́ àyẹ̀ǹdà ní ìdálọ́ wọn ni wọ́n mọ̀ sínú rẹ̀ aṣọ fátó bí ìlú àkọ́kọ́ tó bílù ogun àtọ́ bàbá nǹkan mẹ́ta tó kọ́ náà kọ́ lórí táwọn ẹ̀rọ yìí pé àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ni ó ṣẹ̀dá rẹ̀ ẹ̀dá ò lè dára rẹ̀ dá bàbá mi kò dé ní. kábíyèsí olódùmarè. ìkejì tó kọ́ lórí àgbẹ̀dá lọ́wọ́ ni pé
òbí tí ó bí ọ fún èèyàn kọ́ ní èèyàn tó lágbájá mo fẹ́ kó bí mi bó bá jẹ́ ká fẹ́ ìwé fúnra wa ni kálukú náà ní táwọn ọ̀dà lukọ pé èmi o ọmọ ọlọ́yọ̀ mo fẹ́ jẹ́ àbí ẹlòmíì kódà tí ó fara pépà lẹ̀ tó bá mú Nàìjíríà yóò tutù sọ́mọ̀ èdè lẹ́nu ògbóni. Ìkẹta tọkọ náà ní ìrìnàjò ẹ̀dá láyé ni pé ìlú tàbí orílẹ̀-èdè ká di ọ sí ọlọ́run ọba ní ọ̀yọ́ fún yìí tí ò ní lọ́nu. Bí ọba tí wọ́n sì ojú mẹ́tẹ̀ẹ̀ta o aya lọ fẹ́ ní láyé ni ọmọ lọ fẹ́ bí ni ìwọ náà lọ ṣiṣẹ́ rẹ̀ kí ó ṣe náà ní oṣù fún wọn. Ìgbìyànjú yóò ṣe tó fi kọ́lé tó fi ọkọ̀ tó fi ṣe gbogbo ẹni bàbá ìṣẹ̀ṣẹ̀ ní ti ilẹ̀ àti àbá fún ìgbòho wa. Akẹ́yìn bàbá tó ń bẹ lórí ìgbòho lẹ́ẹ̀kan sí. Bá a ṣe báyé lọ́dọ̀wò á kò bá ilé lè yí èyí á fi ọba àti ọ̀gbọ́n nípa òun.